àwọn ẹ̀yà tó ń wò náà ń pè ní ẹ̀yà Huli lórílẹ̀‐èdè New Guinea tó jẹ́ pé wọ́n kì í wẹ̀ fún odidi oṣù 18 tá a mọ̀ sí 18 months. Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Let's watch this video. Bákan náà irun orí wọn, èékánná ẹsẹ̀ wọn àti irun abẹ́ wọn kò ní sí ní fífá fún odidi oṣù 18 tá a mọ̀ sí 18 months. Kó tó di pé a tẹ̀síwájú bá mi subscribe sórí YouTube channel tó ń wò yìí Ojútólé Yorùbá TV. Àìrìn jìnnà báyìí náà lára abókè ọ̀kẹ́rẹ́ bí ìbára jìnnà dáadáa àríbítọ́ ti ń fojú òbílẹ̀ jẹun. Ní kété tí ọmọ wọn bá ti pé ọmọ ọdún 10 sókè ni wọ́n ti rán lọ sí ilé ẹ̀kọ́ kan tí wọ́n ti ń dárun sí. Ibẹ̀ ni wọ́n ti máa dárun orí ọmọ yìí sí fún odidi oṣù 18 tá a mọ̀ sí 18 months. Eléyìí jẹ́ ọ̀nà tí wọ́n ń gbà láti gbé ẹ̀sìn àti àṣà wọn lárugẹ. Wọ́n sọ pé àìfọ́mọlọ́mọ báyìí náà ni àìsọ̀rọ̀ lóró. Iyẹ̀pẹ̀ pupa àti omi odò tó ń sàn ni wọ́n máa pòpọ̀ láti máa sán mọ́ orí ọmọ yìí láti máa jẹ́ kí irun orí rẹ̀ kó lè bá nípọn dáadáa kó di ohun tó jẹ́ pé yóò dúró tí ó sì ní lè dà wálẹ̀ láti fi ìyẹ́ adìẹ, ìyẹ́ bí ìyẹ́ ẹyẹ igún, ẹyẹ àkàlà àbí ìyẹ́ ẹyẹ kan tá à ń pè ní ẹyẹ ògòǹgò tí wọ́n fi sí tí ó fi lè nàró dáadáa lórí ọmọ yìí. Eléyìí tí wọ́n tún ṣe láàrin ara wọn ló tún dúró fún àmì ìrónilágbára, àmì ìjọkùnrin, ìjẹ́ akíkanjú ènìyàn láwùjọ léyìí tí àwọn obìnrin yóò rí tí wọ́n sì fi máa wò pé bẹ́lẹ̀ yóò jọkọ ẹni a sì jálè ẹni. Láàrin àwọn ẹ̀yà tá a pè ní ẹ̀yà Huli lórílẹ̀‐èdè New Guinea tá a tún lè pè ní ẹ̀yà Papua yìí, bí ọkùnrin kò bá la irú ìlà kọjá ẹ̀ kó ṣe irun orí rẹ̀ láì wẹ̀ fún odidi oṣù 18 tá a mọ̀ sí 18 months, ó ṣeé ṣe kó má rí ìyàwó nínú ìlú náà látàrí pé kò ṣe ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin náà ìlú náà. Èyí tún jẹ́ ọ̀nà àṣà àti ìṣe inú ìlú tá a pè ní ìlú Huli lórílẹ̀‐èdè New Guinea láti fi dára wọn mọ̀ àti láti fi gbé àṣà, ẹ̀sìn àti ìṣe wọn tí wọ́n bá lọ́wọ́ àwọn baba ńlá wọn ga. Àwọn ẹ̀yà nígbàgbọ́ wípé kò sí ẹ̀yà kankan tó rẹwà àbí tó ní àṣà àti ìṣe tó ti tàwọn nínú ìlú Huli lórílẹ̀‐èdè New Guinea tá a tún lè pọ̀ ní Papua. Bí bá jẹ́ ẹ̀kan lára àwọn ọmọ náà ìlú Huli yìí tó jẹ́ pé ó gbé orílẹ̀‐èdè wọn tí ó wá jàjà lọ sí ìlú láti lọ kí ìyá tàbí bàbá rẹ̀, ǹjẹ́ o ṣetán láti bá wọn ṣe bí wọ́n ṣe ń ṣe nínú ìlú náà? Jẹ́ mọ̀ lábẹ́ comment section Ojútólé Yorùbá TV. Títí ìgbà mi tá tún pàdé ká fayọ̀ àtàlàáfíà pàdé ó dàbọ̀.